àáfàá jigini àwọn àáfàá Muyideen wọ́n ti bẹ̀rẹ̀ sí í fohùn ọ̀rọ̀ lẹ̀ fún Sheikh Akeugbagold lórí ọ̀rọ̀ Muyideen Agbala Gabriel. Alhaji Akeugbagold ọmọ tí ń sọ in that regard wípé ta ló sọ pé ọ̀rọ̀ Muyideen ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn kí ni ẹ̀sìn wo níbẹ̀ lára Muyideen wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ ó padà sí wọn lẹ́nu. Muyideen gan ti wá kúrò ní Muyideen Agbala Gabriel ó ti di àáfàá Muyideen torí òun ló ń wà nù mọ́ṣáláṣí àáfàá jigini bí àáfàá yìí sì ṣe ń ṣe wá síbẹ̀ ló ń fohùn ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí Sheikh Akeugbagold. Ọ̀rọ̀ yìí mà wá lágbára ò níbo làwọn àáfàá yìí bọ́rọ̀ yìí lọ báyìí níbo náà bọ́rọ̀ Muyideen lọ gangan kò tí ì yé èèyàn ẹ jẹ́ agbóhùn lẹ́nu wọn tẹ́ bá ṣe wá ń gbọ́ ẹ máa bá mi fèrò yín lórí ẹ̀ sí comment máa wá padà wá ká wá sọ̀rọ̀ lórí ohun táwọn èèyàn náà ń sọ ní kọ́mẹ̀ntì fídíò yìí. Gbogbo àwọn tẹ́ ń sọ wípé Muyideen ṣe mùsùlùmí Alhaji Taofeek Akeugbagold náà sọ bẹ́ẹ̀ ó dá mi lójú wọn mọ tẹ́ ń sọ láti sọ bẹ́ẹ̀ Alhaji Akeugbagold wọn mọ tẹ́ ń sọ láti sọ wípé Muyideen ẹ̀sìn wo níbẹ̀ lára Muyideen Islam kọjá báyẹn ẹni tó gbà lónìí ó lè kọjá ẹni títí ń sẹ́bà látọgọ́rùn ọdún lọ́dọ̀ Ọlọ́run. Yes, Alhaji Akeugbagold mi ń dákọ̀ èèyàn ẹ̀rọ pé mo dákọ̀ wọn mi ò jẹ́ anybody ní apology. Alhaji Akeugbagold ọmọ tí ń sọ in that regard wípé ta ló sọ pé ọ̀rọ̀ Muyideen ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn kí ni ẹ̀sìn wo níbẹ̀ lára Muyideen wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ ó padà sí wọn lẹ́nu. Mo ní èèyàn jẹ́ Yẹ̀wúdí tí ń ṣẹ́ lọ́dọ̀ ànábì ò wá rí fún bí ijọ́ mẹ́ta ànábì wá wá lọlé Yẹ̀wúdí ànábì wá débẹ̀ ànábì jókòó tì lórí bẹ́ẹ̀dì ànábì wá rí pé àìsàn tí ń ṣe ọkùnrin báyà ni kì í ṣe tọlọ́jọ́ báyà ni èsì pọ́lọ́ ti fẹ́ pa ọkùnrin yóò ṣòfò tí ó bá kú sórí ìsìláàmù ànábì wá ní sọ pé la ilaha illallah ọmọkùnrin wá ń wojú bàbá rẹ̀ níbi táwọn kèfèrí máa tijú ẹ̀sìn wọn dé pé kèfèrí lòun kèfèrí bàbá òun ìntànẹ́bí ni kò ń wí àṣẹ ń wù wí ìwà ń tijú bàbá rẹ̀ kò tijú Ọlọ́run kèfèrí yẹn tijú Ọlọ́run wọn máa tijú ẹ̀sìn wọn nínú ó ní ọba sọ̀hún fi lè kúnlẹ̀ wájú bàbá Adébóyè torí pé ń tijú ẹ̀sìn rẹ̀ àmọ́ wọ́n máa tako ìsìláàmù ló fi lé ní odidi ìmáàmù Ògbómọ̀ṣọ́ àdágbére fún nǹkan tó lọ Mẹ́kà ta ló ní ẹ wá gbà ńlẹ̀ tí ẹ bá ní bí mo ṣe sọ́tọ̀ ìkún gbé mọ́tò tako wá gbé mi lé ọlọ́pàá. Kèfèrí ànábì wa ni sọ pé la ilaha illallah fàbádà yanzuru ila wajhi àbí níwọ̀n wojú bàbá rẹ̀ báyìí istihya min dinihi ó ń tijú ẹ̀sìn rẹ̀ pé láago mélòó bàbá rẹ̀ wá sọ pé àti Abul Qasim kẹ́ni mọ̀ pé bàbá rẹ̀ ṣe mùsùlùmí ó ní tẹ̀lé ní tí dáàdì Kasimu sọ kò tún pè lánàbí torí pé kò gbà lánàbí torí pé kì í ṣe mùsùlùmí ó ní àti Abul Qasim tẹ̀lé ní tí dáàdì Kasimu sọ yẹn ọmọ bá ní la ilaha illallah bó ṣe wí lọ́mọ yẹn bá kú. Pé kí lànàbí ó wí ànábì bá jáde ànábì ní alhamdulillahi alladhi anqadhahu bí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ̀ mú kúrò lórí ibú tó wá lò mí fún ẹ dákun só kírun Muyideen ti kírun tí èsè 24 hours Akeugbagold wá ń sọ yí pé ta ló ẹ̀sìn wo ló wà lára Muyideen ẹ̀sìn wo ló wà lára tiwọn àbí gbogbo wọn ti ẹ̀fẹ́ kájọ máa sọra wá ń gbò ní àbí wọn mẹ́tí jábòdì wá jígini ni. Mo mẹ̀jájá mi kì í jà ní o èèyàn kan sọ pé la ilaha illallah kò sọ̀rọ̀ mí mọ́ ó sì kú ànábì wa ni mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó mú kúrò lórí ibú tó sọ́dọ̀ lórí ire tó wá lò mí fún ànábì wa jáde ó wá sọ láwọn sàbẹ̀ ó ní sallu ala akhikum ẹ lọ kírun sọmọ ẹ̀yà yín la ó tẹ̀sọ́ la ilaha illallah ọjọ́ kan ó sì dọ́mọ ẹ̀yà wọn. Muyideen tí wọ́n ń kírun ó ti jímọ̀ kẹta tí ó kì lẹ́yìn mi rè ṣé mo gbowó ń bẹ̀ ni ṣé mo gbé ọkọ̀ Muyideen sí kẹgbẹ́ ẹ bá dáwọ́jọ fún ni mo fi Ọlọ́run ọba tí mo tó ní nígbà tí mo dúró lórí rẹ̀ mo fi búra àwọn kan pè mí láti Dublin wọ́n wá fi mí sí conference call wọ́n wá ń sọ yí pé bó láti rẹ Muyideen lọ́wọ́ mo ní tẹ́ bá fún mi lówó yín nà ni dáàdì kan bá fún mi lówó báyìí pé kí n kó fún Muyideen yìí sọ Muyideen pé wọ́n ní ń fọ́ lówó àmọ́ ń fáwọn ẹlẹ́hàá ni bí mo sọnù ẹ tó bá fẹ́ fún Muyideen lówó wọ́n wá díẹ̀ kí Muyideen lówó sì lọ mọ̀ tó bá ní jọ́ pé torí owó ló bá fi gba ẹ̀sìn yóò ṣòfò kọ́bẹ̀ ni. Yes, Islam ẹ̀ ṣe ẹ̀sìn pé wọ́n rà mí wọ̀ ṣùkọ́ lọ́lọ́tù wá ń parọ́ nítorí pé wọ́n kàn jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wọ́n kẹ́kọ̀ọ́ pa ẹ̀. ìbáwọn náà máa sọ pé àwọn kẹ́kọ̀ọ́ ń bí kan Ọlọ́run kàn sọ di nǹkan máwọn lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ ń pa ẹ̀ nínú àwọn wọ́n ẹ bá fẹ́ jókòó tì ní níbo
agbọ́dọ̀ ọmọ ètò ní ajókòtì jẹ́mọ́ ẹ má sọ wípé ìsìláàmù ẹnìkan kéré o. àbẹ́ẹ̀rí pé ó lágbára ẹ gbọ́ gbogbo ohun tí àáfàá Jígínní sọ kalẹ̀ yìí ẹ̀yin èèyàn oríṣiríṣi láṣà máa rí lórí ọ̀rọ̀ Muyideen látọ̀dọ̀ àwọn àáfàá tí tán ràn lọ́wọ́ tí wọ́n sọ di ẹlẹ́sìn ìsìláàmù. ẹ jẹ́ ká wá lọ wo under kọ́mẹ̀ntì fídíò yìí ká gbọ́n táwọn èèyàn sọ lórí ẹ̀ kẹ́ lè mọ̀ pé àwọn èèyàn gan wọn sinmi lórí ọ̀rọ̀ Muyideen o gbàgbós náà fún àáfàá gan fúnra rẹ̀ ní under kọ́mẹ̀ntì post ẹ̀ àwọn tí àáfàá Jígínní Rasheed Mikael ó ní this is my lovely sheik oríṣiríṣi Bọ́lá Ọlájídé Adéwálé ó ní alábòsí ni yín o on that matter you don't practice what you are preaching concerning the matter àbí o àwọn àáfàá yìí ṣèṣe pé òdi kùránì náà kà ẹ ṣọ̀pọ̀ ọ̀tún kùránì làwọn pípù yìí kàṣà ó lágbára fáfáà Jígínní o Abdulateef ọmọ jagun Sunday ó ní Ajígínní sórí yín pé sà ó tó kéèyàn béèrè ẹ̀yin tẹ́ ẹ̀ mọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ǹjẹ́ ó yẹ kí ìwọ máa takò ọba ìlú onílùú ǹjẹ́ ó kàn ọ́ oníranù rádaràda ànábì wa Yẹ̀húdí lọ ṣùgbọ́n ìmáàmù kan tún dojú àwọn kan síra wọn Ajígínní wèrè nìyí sà ẹni yìí tún fi respect bú àáfàá Jígínní with respect ló fi béèrè question yẹn lọ́wọ́ rẹ̀ wípé ṣé sórí wọn pé ṣe pé wọ́n ní skan lórí ẹ̀yìn èèyàn ṣàrí pé lọ́dà fídíò àáfàá Jígínní gan àwọn èèyàn ò jẹ́ kó sinmi gbàgbós lọ́tún lọ́sì ó ní wọ́n fún un torí ibi táwọn àáfàá gan bọ́rọ̀ Muyideen lọ ibi náà là wà ibi là wà wọ́n ní tó bá da lábòsí pọ̀ báyìí náà ló máa ń padà tú alábòsí ká ẹ má bá mi fèrò yín lórí ọ̀rọ̀ yìí sí comment ẹ má gbàgbé láti máa subscribe kẹ̀dẹ̀ máa follow DJ Naija television ẹ like video ìkẹsì máa bá mi share lórí ayélujára ire o.